kó máa ṣe báyìí wọ́n ń pè àwọn táǹṣẹ̀rù èyí lọ́ọ́ fẹ́ fọ́ọ̀mọ́làkejì báwa náà ṣe tàwa rọ̀bì ọ̀dọ̀ ọláyàwó báwa náà ṣe tàwa rọ̀bì ọ̀dọ̀ báwa náà ṣe tàwa rọ̀bì ọ̀dọ̀. ó jẹ́ kí gbogbo ẹbí ọkọ mo kí yín ẹ kú ìfọmọ ènìyàn ṣe lásìkò yìí àsìkò tí wọ́n ń ta àpèlúbọ́ kan níbi 700,000 yìí rice 90,000 wọ́n ní 850 ní báyìí lẹ́yìn náà wá ní ẹ̀kọ́ ìyànjọba yìí ọlọ́wọ́ yìí o àfọ́ àṣọ bẹ́ẹ̀ lẹ̀ wọ́n lọ́ ẹ̀sìn là ń ṣe yìí àsìkò tí ìsìlámì wọnú ilé yìí jẹ́ gbígbà àdúrà yóò lé ọlá bíbí àná Muhammad ọlá ìníkù ọlọ́run ọlá àbúrákàlá hawla wala quwwata illa billahi aliyyil azim jẹ́ láàfíà yóò pọ̀ sí débùmí yóò pọ̀ sí àárín ìsìlámíyà àti àfọwà Abdulrasheed ọlọ́mọjọ́ dàrú láíláí mọ́jọ́ fẹ́ dàrú inú ilé yìí ọlọ́mọjọ́ dàrú àsìkò tí ìsìlámì àwọn wọnú ilé ìjọre yẹn pọ̀ sí lóde mi yẹn pọ̀ sí bẹ́ẹ̀ tí àráyé sàmì ọlọ́lá hawla wala quwwata inú ilé wa tí ìsìlámì àti wa ń jáde bọ̀ tí wọ́n ń lọ sí inú ilé ọlọ́mọgbà tọ́wà inú ilé Abdulaziz bàbá wa Abdulaziz bàbá àgbà ọlọ́mọsá jẹ́mi yóò gbò fún àwọn járe pẹ́ wọ́n dà yín láàmú nígbà tí mo introduce ní sẹ́nìkan lẹ́ẹ̀kan pé bàbá ìsìlámíyà nìyẹn ó ní ọlọ́mọ sọ̀rọ̀ fún bàbá yìí kìí ṣe bẹ́ẹ̀ kí bàbá ìyàwó dúró kí bàbá ìyàwó náà tó wá máa ń bẹ̀ kìí ṣe gbogbo ọnù ilé lọ́lọ́run ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fẹ́yìn ọlọ́mọ dọ̀rọ̀ yín bú ọlọ́run bàbá wọ́n jẹ́ máa para síbò gbogbo tí ń jẹ́ ọlọ́mọdé ẹ̀sán kankan bẹ́ẹ̀ ọlọ́àbúrọ́kà náà Muhammad ọláìníkù ọlọ́run ọba tí òun bẹ́ẹ̀ ṣe fẹ́ wọ́n padà lẹ́yìn yín láíláí ọláìníkù ọlọ́run ọlọ́lá hawla wala quwwata illa billahi aliyyil azim àtẹ̀yìn àtìyáwa ọlọ́run jẹ́ jẹ́njẹ ọmọ náà pẹ́ jẹ́ pẹ́ ọlọ́àbíbí àná Muhammad ọlọ́run wá sí sẹ́fẹ̀ yìí bọ́lá Abdulkadir tí ìsìlámì àwa tara wọn náà jáde ọlọ́run ṣerú ẹ̀ fáwọn náà bá a jogún àlàáfíà fáwọn náà ẹ̀mí gbígbà asiki tí wọ́n fi lògbà rọrùn lọ́nba àṣàlékún ẹ̀ fún wa wọ́n àgbàkẹ́ la hawla wala quwwata illa billahi ètò wọn ṣe lónìí ọlọ́mọṣẹ́ láàrín fún wa jẹ́ wọ́n rẹ̀ mí ṣe yòókù náà àbí ọlọ́mọṣẹ́ àjọrí bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billahi tọ́ ibi awilade yìí gbogbo ẹbí mo kí yín ọlọ́mọba adúpẹ́ fún yín o gbogbo ọ̀rẹ́ ọlọ́mọba àṣẹlẹ̀sìn dáadáa èyí tó ń tó nírú eléyìí lọ́jọ́ ọlọ́mọba ẹni tó ti ṣe tẹ̀ bá àpàgbọ́rẹ́kà sí la hawla wala quwwata illa billah tọ́ láti ìdílé wambi ẹ bá mi yan ọkùnrin kan tí ó ṣojú bàbá wa ẹ bá mi yan sami bákan náà ìyá ẹ bá mi yan ìyá kan sí tàwọn tó ṣojú bàbá bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn àfáà náà mi dùn àfáà lẹ́ mú alhamdulillah ẹ ṣeun alhamdulillah ẹ bá mú èèyàn mẹ́rin látọ̀dọ̀ ẹ̀rú ọkùnrin àtòbìnrin mẹ́rin tó.